àrọ́bá ó ń lé ìyá àgbò. Ǹjẹ́ mo tún dé lónìí wọn ò pé kólókó ọmọ roko, mo dé lónìí wọn ò pé kọ́lọ́nà ọmọ yẹ̀nà. Àdédé mi dé, mo dé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìtàn, ọ̀pọ̀lọpọ̀ èdè. Ẹ tún káàbọ̀ sábàlá tá a pè ní àrọ́bá lórí ìkànnì AGBAWABURA. Ọ̀rọ̀ àwọn bàbá wa kan ló pé ẹja ń bá kàn bọ́ bá dáa wọn á ní akàn, bọ́ bá kù díẹ̀ káàtó wọn á pé ẹja ni. Kí ló bí òwe gan? Bó o gan lòwe gan ṣe ṣẹ̀? Ẹ jẹ́ ń gbé wa débẹ̀. Ẹ jẹ́ àwọn àrọ́bá náà tàn kítàn ó bẹ̀rẹ̀ kó gbìnàyà. Ẹ wá nǹkan fìdílé. Ẹ tún jájọ jẹ mùkúntùn ètò ẹ jájọ bomi ọgbọ́n mu fún ti sáà yìí ná. Káyọ̀dé ọmọ Àjàó lórúkọ mi o. Àròyé ọba làwọn olólùfẹ́ mi ń pè é. Ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímútábà lóògùn. Ògbó mi kò gbọ́ ọmọ afọ̀gbó làjà. Àyìsá ni mí jagunjọ bí ọmọ alákàtàkù ẹ̀rẹ́. Sọ̀hún kè tán. Ògbórí ẹlẹ́mọ̀sọ́bọ̀ ogun ọmọ ajílétí wájú ẹ̀ka ẹlógún. Èmi ń ti yín tòótọ́ ọmọ ayé mi ọ̀dà àwa ìṣépè ìran wa àrọ́bá. Láyé àtijọ́ gbogbo wa la mọ̀ pé bá a bá ń sọ̀rọ̀ ẹja tá a sọ̀rọ̀ akàn, tá a ń sọ̀rọ̀ Yemọja a gbọ́dọ̀ sọ̀rọ̀ odò. Gbogbo wọn inú odò náà wà. Yemọja wá bímọ méjì, ọ̀kan akàn ọ̀kan ẹja. Àmọ́ arákùnrin kan ń bẹ lókè odò torúkọ rẹ̀ a máa jẹ́ Lámọrin. Lámọrin sì jẹ Yemọja lówó. Wọ́n bá rán lọ́jọ́ kan ní Yemọja bá ní, ọmọ mi ẹja ó lọ sókè odò kó lọ rèé gbowó wá lọ́wọ́ Lámọrin tó jẹ mí lówó. Ẹ kò sí wàhálà ìyá mi, mo dé tán ìkùlú ló bá dókè odò ló yọrí. Lámọrin, ìyá mi ní kí n gbowó wá lókè odò, owó tẹ́ ẹ jẹ wọ́n mú wá gbà. Lámọrin sì ti mọ̀ wípé ẹja ò lè pẹ́ lókè odò, wọ́n bá pẹ́ lókè odò yóò kú. Tó bá ní ẹ dúró ń bẹ̀, mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ni àbí kí ni? Ọ̀sáàdì tèmi àtìyàwó mi ń ṣe pákánleke lọ́wọ́ àbí kí wá ni? Ọ̀dà àdúró ìṣẹ́jú kìíní, ìṣẹ́jú kejì, ìṣẹ́jú kẹta, ìṣẹ́jú kẹrin, ẹja ṣe bẹ́ẹ̀ ó padà lọ sísàlẹ̀ odò pé wọn ò lè jíṣẹ́ tẹ́ ẹ rán mi o. Arákùnrin ìfẹ́ pa mí ni o, n ò sì ní ìgbà kó pa mí. Bọ́ bá wá jẹ́ bẹ́ẹ̀, àṣírí rẹ̀ ti wà lọ́wọ́ mi. Ẹ jẹ́ kí n rán alákàn, ìwọ alákàn lọ sókè odò kó lọ rèé gbowó wá lọ́wọ́ Lámọrin. Lálákàn bá ń lọ ìpáká ńleke ńpáká ńleke ńpáká lọ́ba dókè odò. Lámọrin, ìyá mi ní kí n gbowó wá. Ọgbọ́n tó lò fẹ́jà ló tó fẹ́ lò falákàn, ló ti gbàgbé pé alákàn lè ṣọlá nínú omi, bẹ́ẹ̀ ni ó ṣọlá lórí iyanrì. Ìṣẹ́jú kìíní lọ, ìkejì, ìkẹta, ìkẹrin. Ìgbà tí kẹrin pé tán ló bá sọ pé Lámọrin, owó mọ wá gbà bí wọn ò bá gbà wọn ò ní lọ, òṣó màá ló ni mo dúró tì ọ. Bàbá ni ẹ ti jágbọ́n mi. Lámọrin wọnú ilé lọ, ó lọ gbọ́kẹ̀ owó kìíní, ìkejì, ìkẹta. Ó gbélé lọ́wọ́ pé ó yá máa lọ o, kẹ́ ẹ má dojú tì mí. Lálákàn padà lọ bẹ́ẹ̀ lọ jíṣẹ́ fún ìyá rẹ̀ Yemọja pé owó tí mo fẹ́ ni mo gbédè yìí o, ẹja máa jayé nínú omi. Wọ́n rán ẹni méjì ńṣẹ́, ìkéní akàn, ìkejì ẹja. Ẹgbọ́ta lóríṣẹ́ eré múdélé. Ìdí nìyí tí wọ́n fi sọ wípé bá a bá fẹ́ kí nǹkan ó ṣẹlẹ̀ tí nǹkan òun sì ṣẹlẹ̀, bọ́ bá ní ẹja ń bá kàn láà sọ pé a kàn. Àmọ́ bá a bá wá fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ tí nǹkan òun ò ṣẹlẹ̀ á sọ pé kí ni o. Ìtàn yìí tá a fẹ́ sọ yìí, ohun tá a fẹ́ ṣe yóò dùn àbí ò dùn? Ẹja ń bá kàn. Ẹja lórí ẹlẹ́ẹ̀kẹta. Àrọ́bá mo láǹfààní pẹ́yìn náà gbọ́, ẹ sì rí bó ti ṣe ṣẹ̀ wá. Àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n pé òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe báyìí náà làá fi wá. Olóòtú àgbà mo tún dé, ọ̀rọ̀ àgbà náà rí o. Hello my people, now if you are Yoruba, if you are not subscribed to my YouTube channel AGBAWABURA, you are wrong. Make you do so now that you Make you do so now, thank you. Àgbà tẹ́ dàgbà nínú àgbà tẹ́ tàgbà ọ̀rọ̀ ẹ̀yìn àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ wọ́n bá gbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní lágbàlagbà tó fẹ́ gbà mí láyà ìta gbangba.